yíyọ níbi àbíkẹ́ni níbi ọ̀tá nítẹ̀lé nígbà tí láàpọ̀ ọ̀pọ̀ rẹ̀ yọ̀ lọ́mọ náà láhàúlà ọ̀là kúwàtà. Bàbá ẹ̀dùnkú lẹ̀ lọ́dún ẹ̀. Aláìwá kẹ́kọ̀ọ́ máa lọ ẹ̀dùnkú lẹ̀ lọ́dún ẹ̀. Láwọn àti táwọn èyí ẹ má jáde kò sí kóde àkàlà ẹ̀yẹ ti ìlọ́ọ̀yà àfọ̀túnwọ́nì ẹ̀ẹ́dẹ́gbẹ̀. Ẹni tó alága mi yọ o. Ṣé ẹ yára dá? Ọba yẹn wọ ẹ̀rọ kẹfẹ́ fúlá yẹn padà. Ọya wọ́n yẹ lọ́jọ́ wọ́n bẹ yẹ lọ́jọ́. Náà alájùwà owó náà wà ní ẹnu báyìí ká wọ́n tọ̀ wà lọ́lẹ́ta. Bẹ́ẹ̀ kí wọ́n yìí. Ẹni ìjọba bẹ́ẹ̀ yẹ kí wọ́n. Ní ìdáwó ọmọ wa lè bọ̀ yóò sí ìgbà ilé mi. Wọ́n ní akẹ́kọ̀ọ́ àgbàdo àwọn ọmọ wa lè ní ẹlẹ́ni tó wá lè fún rẹ̀. Mú wọlé ní ilé ọdún ayé. Ó wọ́n tó ní ìtumọ̀ ní. Bàbá bẹ́ẹ̀ ìfẹ́ rẹ̀ á sọ fún ọ. Àmọ́ wà ní ọwọ́ àwọn ọlọ́tọ̀. Ọkùnrin tó lọ́dún lọ́la ló yá. Lọ́la ló yá dé. Wọ́n ní owó ìtọ́jú lọ́dọ̀ àwọn àgbàlagbà. Ẹbí ẹ̀rọ bàbá wọn. Àwọn tó tẹ̀lé owó dà. Owó lọ́wọ́ ní ẹgbẹ́ àwọn òṣèlú. Ó yọ ọjà kọ́kọ́ tẹ̀lé. Mo tẹ̀lé aláìwá wá. Ó yìí sojú mi èmi ẹ̀fẹ́ bá ọjà sí. Bọ́lá wọn bá àgbàlagbà sí owó láwọn àti ìjọba ọ̀yà ọ̀dà. Inú mi dùn sí ìtàgé ọmọ aláṣẹ máa jẹ síbò. Bóyá àbẹ̀ pẹ̀lú mi ní alájẹ ìlú rẹ̀. Olú àìgbọ́n èyí ló ń lò rẹ̀. Oya ìmáàmù wa kárí ẹ̀yìn ẹ̀mọ́ sáwájú ẹgbẹ́ bí ìmáàmù àwọn ìlú bí ara oya aláìwá bẹ́ẹ̀ bí wọ́n aláìwá tọ̀fí ìkàlẹ́pọ̀tù àwọn ọmọ àgbà yóò dábà wọn lọ́gbà sábà wọ́n rí adé àwọn àdúgbẹ́ báyìí ọ̀sán yẹn àdúrà 10,000 naira wọ́n àgbàríkà oya ọ̀dọ́ sí ọ̀dọ́ àbíyá lẹ́yà ògidẹ́bẹ̀ ẹ̀ aṣíwájú oya ọ̀dọ́ sí náà bàbá ètúwí wọ́n ní wákàtà ọ̀fẹ́ náà àti ṣẹ́jú méjì náà fún ìjọ́nà bàbá wọn ló ti jẹ́ ẹ̀kọ́ ìpàkẹ́ tó. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Ọlọ́run má jẹ́ ojú láéláé. 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 Láwọn àmì ànábì ìdòwe. Ọlọ́run má jẹ́ ojú láéláé. Láwọn àmì ànábì ìdòwe. Ọlọ́run má jẹ́ ojú láéláé. 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 Láwọn àmì ànábì ìdòwe. Ọlọ́run má jẹ́ ojú láéláé. Láwọn àmì ànábì ìdòwe. Ọlọ́run má jẹ́ ojú láéláé. Ọlọ́run má jẹ́ ojú láéláé. Láwọn àmì ànábì ìdòwe. Ọlọ́run má jẹ́ ojú láéláé. Ọlọ́run má jẹ́ ojú láéláé. Ọlọ́run má jẹ́ ojú láéláé. Ẹ̀ṣẹ̀ àmínà. Gbogbo àdúrà tí wọ́n rò wọ́n. Tí wọ́n wí dàgàdé ọkàn wí lẹ́nikẹ́ni tí ń jẹ́ ire tó wá ní ilé ọlọ́run tó ṣe fún wa. Gbogbo wa ni ọlọ́run dá ṣàmì parí èyí. Gbogbo wa ni ọlọ́run bí lóore ìpàdé èyí. Irú ìpàdé yìí ìpàdé tó ní àsìkò gbogbo ẹ̀ lọ́ba ní ẹlẹ́yìí ire. Ẹbí ire, olùfẹ́ ire, ẹbí tọ́pọ̀ náà lọ́pọ̀ pàdé nìkan tó ní bẹ́ẹ̀ tó sì ní bẹ̀rù ọlọ́run wa. Ìjókòó àyè téèyàn kì í bá wọ́n pàdánù àti kó ṣòwò ìrìnàlẹ́ yìí. Gbogbo wa lọ́ba dá ṣòwò, dá pàdánù, dá jèrè ọjọ́ èmi. Gbogbo wa náà wọ́n lọ lọ́pọ̀
kóso wa ní láyọ̀. Oore náà fi ẹ̀yọ́ Ọlọ́run ní ajé pàdé. Èyí tá a kó wá lọ́lọ́ má jẹ́ ọ́ bàjẹ́. Èyí tá a wá bá lára yín jẹ́ Ọlọ́run má jẹ́ ọ́ bàjẹ́. Ọ̀nà ámínà lórí báyìí lọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run lọ́dọ̀ àwọn gbogbo ti rí àdébìmọ̀ sàlọ́dọ̀ ọ̀dà sàlẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀dà sí ìdòkó báyìí. Wọ́n ní mọ̀jìkámà àkáwọ́ fi méjì nínú yóò dé dà. Jàdìlú náà ti la àbàlá. Wàyàdàdà àràsùnà òfin máa bá ẹ̀ náà. Àdábì ní ká ní àwọn èèyàn jẹ̀ máa bẹ̀ lórí èèyàn méjì. Lóbi jẹ́ kí ọkọ̀ pẹ̀lú ìyàwó jẹ̀mọ́ ìlú. Bàbá pẹ̀lú ọmọ jẹ̀mọ́ ìlú. Wọ́n lè kí ìrù jẹ̀mọ́. Táà àwọn akọ̀ ẹnìkan ò lè mọ iye àwọn tá a pàdé bí ilé. Gbogbo wa sì lọ lórí ire. Àdásù àdínásù wà àdìdáhùn àdásù kò wá nílé. Àdínásù èèyàn tí wọ́n jẹ́ ẹni Ọlọ́run. Tí wọ́n wà àwọn ẹni Ọlọ́run kọ́ ṣe. Òun ni gbogbo àwọn tá a wá pàdé bí fẹ́ lọ́wọ́ náà wá. Àdẹ́bí ní àdéjọ olúdo tó báyìí. Ẹ̀ṣẹ́ ọ̀gbọ́n fi méjì ní ìwòyó ti lẹ́ni. Àyè kan nínú gbogbo àyè lórílẹ̀ ayé kápẹ́yàn méjì pàdé. Àbí ìjọ pàdé bá ti pàdé. Ẹ̀tùlú lẹ́ni tí wọ́n wọ̀. Ọ̀rọ̀ Ọlọ́run bá dà lọ́pọ̀. Lọ́jọ́ bí Ọlọ́run ṣètò ayé báwọn ìtàgé àdìtẹ̀yìn. Bẹ́ẹ̀ ni wọ́n sì tẹ̀lé lòun ìbàjẹ́ kò ní bàjẹ́ lórí tiwa náà. Òun náà ni a fi jẹ́ra wọn lẹ́kọ̀ọ́. Ìyá Nẹ́sẹ̀lẹ̀ tààrí ìmùsẹ̀kí. Ìgbà Nẹ́sẹ̀lẹ̀ tààrí ìmùsẹ̀kí. Ọlọ́run ní gbogbo àlejò ní gbogbo ní gbé ìfàyàbalẹ̀. Ìfàyàbalẹ̀ owó, ìfàyàbalẹ̀ láàbíà, ìfàyàbalẹ̀ rọ̀, ìfàyàbalẹ̀ gbòmù, ìfàyàbalẹ̀ gbogbo àdígbẹ́sẹ̀ kínà. Àlejò náà lọ́wọ́ wá dé àdùn wọn tó fi kò wọ́n. Ọ̀dọ́ ṣiṣẹ́ tí wọ́n mọ̀ wá ilẹ̀. Àwọn ọlọ́run ọgbọ́n kẹlẹ́ lọ́wọ́ máa dá. Àlejò ilẹ̀ yọ̀kan lọ́wọ́ lójú ilẹ̀ láyé ní gbogbo wa láti mùsùlùmí àti èdè náà. Àdọ̀tá ọlọ́run àdọ̀rẹ́ ọlọ́run. Ẹyọ kan àbílẹ̀ ìfowópamọ́ tó ṣẹlẹ̀ ìfọ̀kàn àdìgbà náà ní tèmi. Ọwọ́ tọdún mọ́kàndínlọ́gọ́rùn tó kù sọ̀rọ̀. Ọjọ́ tó ẹ̀ka ní gbogbo òun. Ọkà wá ṣe ibi tí ó yé èdè tó lórí lọ́wọ́. Ọ̀nà fẹ́ tí wọ́n mọ̀ ìbẹ̀rẹ̀ nígbà. Àwọn ẹlẹ́jẹ̀ ti gba pẹ̀lú àwọn wájú àwọn táwọn ọ̀rẹ́ wa yìí lọ. Wọ́n jù wá lọ lọ́wọ́ ìwádìí náà àlékàkẹ́ àlékàkẹ́ gbogbo tí jẹ́ àánú Ọlọ́run àtìkẹ́ Ọlọ́run àti orí Ọlọ́run. Báyìí mọ́ ẹ̀kọ́ oríire, ètò ogúnre, Ọlọ́run yẹ ẹ̀dìbò ẹ̀bí ẹ̀dìbò pẹ́, Ọlọ́run ṣe fún yín. Gbogbo àwọn lọ́wọ́ ni wọ́n ti láwọn èèyàn wọ́n yìí. Bí ọ̀pá ṣe ẹ̀lẹ́ eléyìí ó lè ṣiṣẹ́. Aṣáájú ni, ọ̀gá yìí, ọ̀gáwù ni, olórí ni, bọ́lá yóò nìkan lọ́wọ́ àlọ́lọ́ òfin láwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ òkú. Ó fún láwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ òsì. Níwájú lẹ́yìn kò ní rí ìgbàgbọ́ sí gbogbo àwọn ọlọ́run òfin dáadáa olóbi ti òun náà àtàwọn àyí náà lẹ́nu kọ̀ọ̀kan tí ń bẹ láyé kọ̀ọ̀kan ọlọ́run dẹ́kun rẹ̀ lábà àyè lábà wọn jẹ́ lára wọn àná jẹ́ lára wọn. Ọlá àlùkò àdàsì ọlá láyé láyé naira owó bí àwọn àgbàlagbà mo kí ní àwọn barista duwanu láyì Ọlágúnjú mo kí ní àwọn bàbá Ibrahim Ọlágúnjú torí bẹ́ẹ̀ ni wọ́n ti gbé lókè ààrẹ bàbá àfẹ́ni àpẹ́yìnlẹ́ ni wá kí lórúkọ pé àbáwá lẹ́jẹ́ ọlọ́jẹ́ àwọn olùgbé wọn làwọn àdàmú gánà níyà bàbá wa wọn ni wọ́n rán dáyé sí àtàyè àtàwọn àlejò yìí kí ó wá wákàtí bẹ́ẹ̀ dá Adi Yusufu ti dàgbẹ́ sìgá. 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 Ọlọ́run bá wa ṣọ́ Adi Yusufu. Adi Yusufu ti dàgbẹ́ sìgá. Adi Yusufu ti dàgbẹ́ sìgá. Adi Yusufu. Bye.
àwọn aláàjì wa yá ṣe yà ọ̀gá ìdílé àpò ìdílé láti ṣe èkó sílẹ̀. Gbogbo àwọn àti àwọn ilé ẹgbẹ́ yìí ẹgbẹ́ bí fi àyè sílẹ̀ lórí ọlọ́run. Aláàjì bàbá wa láàjì wọ́n tọ́ sí Aláàjì Bakari Yahya, the executive secretary Zubair. Your pay is education, NCE, in biology, education, from secondary education, in nature, and later had Bachelor of Degree, Science, Biology. From University. He's a member of Central Australia. President Chairman fún Àgbárí Group of Schools lórúkọ bàbá wa ọdún tó ń tẹ́ ta náírà. Ẹ̀sán lóde ẹ̀ máa kọ̀ra, ẹ̀sán lóde ẹ̀ máa kọ̀ra. Adé Yusuf dàgbẹ́ sìgá, ẹ̀sán lóde ẹ̀ máa kọ̀ra. Adé Yusuf dàgbẹ́ sìgá.
Okay, Edelawa, of Africa. the budget. What do you ever go Now invite you new. Basically, I got no wow. Masalasi e de Central Mosque. Ela wa o. Ko jabe o. Wallahi. Àwọn ede aye da. Abu. Ram, be wa ko si. E pa na. Mata. Baba wa